Abdulaziz Photo tó béèrè pé ta lọ́lọ́run mo mọ̀ pé òun náà ti mọ Ọlọ́run gangan nísìnyí báyìí. Naam, ìmọ̀ràn tí mo wá fẹ́ gbà rèé, sáà tí mo ń wo àwọn fídíò kan láti máa ta ẹnu bá Islam ní gbogbo ìgbà. Táwọn kan bá ṣe nǹkan, ìwọ lọ sáré jáde Islam tó bá ní issue pẹ̀lú èèyàn, tó bá ní issue pẹ̀lú èèyàn, yẹn lè ní issue pẹ̀lú èèyàn, a lè ní differences pé mi ò gbà tiẹ̀ kíní kan, sàtìyàn ò sábúrú mbẹ̀. Ẹni tó bá ní issue pẹ̀lú ẹ̀ direct, but anything tó bá ti ṣẹlẹ̀ ó mọ̀ gbé sí lọ síbi Islam, ẹ wo Islam yẹn o, Islam ló sọ pé ká ṣe kíní kan, Islam ló ṣe gbá kan, ọ̀rọ̀ bá ṣẹlẹ̀ kò ṣẹlẹ̀ ó ti gbé sábẹ́ Islam, ọ̀rọ̀ kíní kan Islam, ọ̀rọ̀ gbá kan Islam. Why? Fi Islam lọ́rùn lẹ̀. Èmi ò rẹ̀ tí ìgbà pé o ti kúrò ní Islam, gbogbo tó ń ṣe yẹn jọ ń pé ìtara pé nígbà tí o lọ fún vacation, ìtara yẹn lèmi rò pé at least odidi oṣù mẹ́ta yẹn tán yẹn bí díẹ̀ ti ṣe léyà ṣe mọ̀ pé yóò tàn yẹn lára, ẹni tá a bá ti nà ara ó dùn already, kò sẹ́ńtẹ́ ẹ̀ nà tí ara ò ní ta, ṣe ti understand? Ìtara yẹn lèmi rò pé o fi sọ pé o ṣe Islam, but èmi ò tí gbà, èmi ò bójú tèmi fi ń wò bí ìgbà tó ṣe ń ṣe drama lọ́wọ́, yìí ṣe gbogbo tèmi bá rí online lèmi máa ń believe. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan tèmi online fake ló pọ̀ jù ń bẹ̀. Iṣẹ́ àti jẹ àti mu ló sun ẹ sí gbogbo tó ń ṣe. Sàtó bá tiẹ̀ fi gbogbo yẹn kọ́gbọ́n tó bá ń sọ pé kò sí tí wọ́n ṣe fún ẹ, kò sí tí wọ́n ṣe fún ẹ, ìmọ̀ fẹ́nu àbùkù, máa ta inú àbùkù sáwọn èèyàn, ìmọ̀ tẹnu àbùkù sẹ́sìn ń bẹ lára tiwa náà. Sọ wọ́n lè má rí mú o, àmọ́ wọ́n ti mú sínú ilé. Ìyẹn Saidi abinkan ó lè máa ṣe fatafata pé kò sí tí wọ́n ṣẹlẹ̀, ìwọ náà wo níjọ́ tó náà bọ́ta tó ń ṣe fatafata, wọ́n ti mú sínú ilé yẹn ó wà burú ju gámúyàn síta lọ. Wọ́n ti mú sínú ilé. Ìwọ náà ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́, bóyá kó padà síbi iṣẹ́ fọ́tò rẹ kó máa lọ ti ya fọ́tò, kò sábúrú mbẹ̀ náà. Tó bá wo oníkálùkù ló lè ṣe free of religion wà, freedom of religion ó wà. Ìṣẹ̀ṣe kíní kan normal kò gbogbo tó bá kò sáà sọ̀rọ̀ ẹ̀sìn bí. Àmọ́ láti máa tanu bá Islam gbogbo ìgbà, anything tó bá ṣẹlẹ̀ Islam wọn ló kọ́ wọn, Islam wọn ló kọ́ wọn, Islam wọn ló kọ́ wọn. Ṣèbí kì í jálùyàn, kò rẹ̀ tí wọ́n bá fẹ́ lu ọ̀rọ̀ rẹ̀ kì í sọ̀kọ̀kúsọ. So òde lè bá mi bí shit àbí wọ́n ní ayé no. Ìmọ̀ràn lélẹ́yìí fún ta ni Ọlọ́run Abdulaziz aka Photo, máa polówó fatọ̀ polówó, máa polówó ọ̀pẹ̀lẹ̀ tó ń polówó fine, ẹnìkan ò lè mú ẹ sí níjọ́ tó bọ́ tatọ̀ ya alukurani tó sun kurani náà yẹn tó o bá máa dún nítorí o bá ṣe yẹn èmi ò ní dájọ́ ẹ lọ́dọ̀ o. Ìyà tí ó jí ọ lórí ẹ̀ ó kéré sí ìyà tí ó jí ọ lórí ẹ̀ ó burú ju ìyà oṣù mẹ́ta tó lọ fún leave yẹn lọ. Ó mú alukurani, ó yí alukurani, ó wá sọ náà sí kurani, ó sọ fọlọ́n pé Ọlọ́run kí ló ṣe fún mi nìyẹn. Wọ́n ti pè wé níwèé Ọlọ́run, gbogbo ìwé tó sọ kalẹ̀ láti sánmọ̀ ìwé Ọlọ́run ní gbogbo ẹ̀, Ọlọ́run ló sì sọ. Àyè máa wádìí pé yẹn kí ló tọ́lọ́run sọ lé, kí ló tọ́lọ́run sọ lé, Ọlọ́run ló ti sọ. Tanzilul kitab, Ọlọ́run ló ń sọ kalẹ̀ láti sánmọ̀. Ṣó ti yé láti wá mú kurani yẹn ó sì ń jẹ́ Abdulaziz nínú ọkọ̀ Ọlọ́run yẹn náà ni Aziz yẹn wà. Wọ́n ń jẹ́rú ọba Ọlọ́run Al-Aziz, ọba tó níyì. Ó wá mú ìwé rẹ̀ tó sọ pé òun lòun ní o. Ó wá mú ìwé yẹn sì ya, ó wá sọ náà sí. Wọ́n lọ fi fún ọ̀pọ̀lọpọ̀ ní liver táwọn náà rò pé àwọn náà lè máa ṣe ìkànnà ṣe bẹ́ẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta. Gbogbo wọn mú yín lọ lé ọlọ́pàá yẹn, ìyẹn kéré sí ìyà tí ó jẹ yín o. Ìkànnà bọ́ tanjọ́ kan tó gbé gáàsì dání báyìí tó bẹ̀rẹ̀ sí ya Kùránì, gbogbo ìyà tẹ́ bá jẹ ìyà àtayé lásán lẹ jẹ yẹn, ẹ ti kó bá àwọn àrọ́mọdọ́mọ yín lẹ̀ torí pé Allahu Akbar, inna Allaha la yumli adh-dhalim hatta idha akhadhahu lam yuflithu. Ọlọ́run yóò máa wúrọ̀ báyìí ni pé ẹ máa ṣe nìṣó tó bá wá gbá yín mú kò sẹ́ni tí ó gbà yín lẹ́ngbà náà. Kí ló dé? Bọ́dọ̀ kan bá ti ṣẹlẹ̀ àwọn Islam ló kọ́ wọn, mi ò ní kó má sọ̀rọ̀ sáwọn mùsùlùmí tó bá rẹni tó ṣẹ̀ ara kíní kan ẹ wọ́rọ́ ti wà sáyìndé náà ó dá wuyewuye kalẹ̀ ẹ lọ́mọ Islam náà ni ẹ wo Islam yẹn o ẹ wo àwọn ganu wà láti anybody nìyẹn tó bá wo ní kálukú ṣe bọ́ láti lè máa ta bá Islam gbogbo wọ̀nyí tó kàn wá làwọn ṣe kì í ṣe àwọn mùsùlùmí ni mò ń gbèjà pé ẹ mùsùlùmí lálálálá Islam ju mùsùlùmí lọ torí pé inú Islam láti yọ mùsùlùmí. Islam òun gangan ni symbol tó jẹ́ bí manuscript fún wa, òun ni ó ń tọ́ wa sọ́nà gbogbo nta bá fẹ́ ṣe báyìí ní ká ṣe báyìí ní ká ṣe báyìí ní ká ṣe. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gbọ́ Islam yé, àwọn tó ń practice Islam téèyàn bá ti lẹ́kọ̀ọ́ ẹ̀ kò ní máa ṣe ìṣekúṣe ni ó máa ṣe. Tó bá farabalẹ̀ tó bá study Islam dáadáa wà á rí pé Islam teaches nothing but the pure truth. Kò sí nǹkan kan lábẹ́ tó ju truth lọ. Islam á fún ẹlẹ́tọ̀ lẹ́tọ̀ ẹ̀, Islam á fún àlejò, á fún ẹ̀tọ́ onílé fàlejò àyànnà náà, Islam á fún ẹ̀tọ́ nǹkan ọ̀sìn tó jẹ́ dábàá, Islam á tún fún òun náà lẹ́tọ̀ tiẹ̀ lọ́tọ̀. Ó pín ìwọ kó wá fún yóò ti kulla dhi haqqin haqqahu. Sa ọ̀pọ̀lọpọ̀ mọ́ kò dẹ̀ sí tó fa àwọn abanilójú jẹ́ tí wọ́n fún oníkálukú máa ṣe jẹ́ àwọn mùsùlùmí ní ẹ ń ṣe Islam ẹ practice ẹ mọ̀ nǹkan pè bẹ́ẹ̀ ẹ practice ẹ jẹ́ kí wọ́n mọ̀ ẹ kọ́kọ́ gbọ́yé. Sáyé làwọn ilé fi ń tàbùkù everybody ẹ kíní kan ìgbà kan Islam ni o Islam tó bá rí anything tí o tó bá rú ẹ lójú nǹkan méjì ni ó ṣẹlẹ̀. Àkọ́kọ́ nínú pé wọ́n tó fẹ́ sọ lórí ẹ o mọ̀ ń pa tó fẹ́ sọ ó fẹ́ takò kankan Islam ń sì kọ́kọ́ lọ kẹ́kọ̀ọ́ ẹ̀
man lam yashrab mashrabana lam yarif ahwalana wa lam yafham kalamana ntó fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ kọ́kọ́ mọ̀ ní al-insanu aduwwu ma jahila ntẹ́ yóò bá ti mọ̀ ọ̀tá nǹkan náà nìyẹn so ti ntọ́ ò bá ti mọ̀ táwọn ní kò wá sọ̀rọ̀ nípa ẹ̀sìn ẹni tó sọ pé kò sí kíní kan nísinsìnyí ká sọ pé kò wá sówó lu o gbogbo olùṣe wá rí báyìí ó ṣeé ṣe pé wọ́n tó ń sọ̀rọ̀ yẹn lò lówó lọ́wọ́ owó wà bò mí bó ni gbogbo ayé ṣe wá dàrú condition tiẹ̀ ló fi ń sọ̀rọ̀ ó lè má dàrú lọ́dọ̀ ẹlòmíì ẹni tó ń ṣe nǹkan tó rí tó ń ṣe yẹn ó possible kó má mọ̀ ń pa ẹ̀ dáadáa òun náà nǹkan ń ṣe ni àbí pé wọ́n tó fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ tó fẹ́ takò ìwọ ló gbọ́yé náà tó bá wọnú Islam fully wàá rí pé òun gangan ni scripture òun gangan láyé òun gangan ni gbogbo nǹkan òun ló fún gbogbo everybody ní ìwọ tiẹ̀ gbogbo nǹkan Islam yanjú pátápátá gbogbo nǹkan ó sọ ọ́ débi títà ríra tá bá sọ̀rọ̀ economics ń sìn Islam gangan ló ní economics Islam ló ní gbogbo nǹkan financial gbogbo nǹkan ló ní àyànnà tẹ́ bá fẹ́ tajà fúnra yín ẹ̀tọ́ ẹni tó ní nǹkan ẹ̀tọ́ ẹni tó fẹ́ ra nǹkan bẹ́ẹ̀ ṣe ṣe ni kódà lórí èrè jíjẹ bẹ́ẹ̀ ṣe máa ṣe ni tí òfin ní dìjà bí kéèyàn gbin gínsìn kó wá kọ́sàn wù àbí kó gbin ọsàn kọ́sàn kó wá sọ fẹ́ni tó fẹ́ wá ra ọsàn tó wo ọsàn orí igi mo ta fún ẹ kò tí ì ka owó kan ní wo borí igi bó ṣe tó yìí o mo ta gbogbo ọsàn yẹn fún ọ lórí igi Islam sọrú òwò tó jẹ́ Islam já mọ̀ pé bẹ́ẹ̀ òun lẹ̀ Islam dárúkọ òwò yẹn pé òwò yẹn kì í ṣe òwò so ti yé ní tó ṣe wà lórí igi tó ti ń sọ pé mo ta fún ẹ mo ta gbogbo ọsàn yẹn fún ẹ tí ẹyẹ bá jẹ gbogbo àbí tó máa ka tán tó bá ti bàjẹ́ ńkọ́ ló wá dínkù sínú pé ohun tó wá tà fún mi Islam yanjú gbogbo ẹ fún di eléyìí tó bá ní issue pẹ̀lú anybody àwọn ni kò máa face má tanu ẹ̀bùkún bá Islam mọ́ ifá rẹ ọ̀pẹ̀lẹ̀ rẹ kò máa mójútó so ti yé ní tó bá gbóyè nù fa ni kò sọ̀rọ̀ lélẹ́rí ní tí ò bá yí ọ̀nà Islam tí ò bá yí ọ àbáwọn kan ṣe kíní kan tí ò yé wọn tó dà kó ru ọ lójú irú nọ́mbà wa wà wọ́n sí DM mi béèrè question tó bá fẹ́ yí ẹ nípa Islam tí ò bá yẹ kí n yànnà náà fún ẹ aláàdọ́ kitabi wa sunnah pé kí lọ́lọ́run wí kí lànà bí wí láì ní ṣàbùsí fún ọ fún di eléyìí kò ní jù báyìí lọ Abdulaziz aka fọ̀tò pẹ̀lẹ́pẹ̀lẹ́ rẹ o ẹni bá ní kí lọ́lọ́run ṣe fún un Ọlọ́run ṣe hàn o kì í ṣọba tá a máa ń pè níjà o kì í ṣọba tá a máa sọ pé yá wá bá mi jà o ọ̀ lè dààmú o torí kò ní ìjà kó jẹ̀bi o kò sì ní ìjà kó mọ̀ ní reason kò sì ní ṣe nǹkan fún yàn kó má láre lórí ẹ̀ gbogbo tó bá ṣe fún yàn yóò ti kọ́kọ́ kìlọ̀ jà wa yuhazzirukumullahu nafsahu ó rà yín máa kìlọ̀ ara rẹ̀ fún yàn pé mo máa burú inna batsha rahmani lashadid ìyá mi máa le ju ìyá gọ́fìmẹ̀ntì lọ ẹjọ́ àwòtá yẹn bí ẹwù gọ́fìmẹ̀ntì lásán tí wọ́n bá gbáyàn mọ́ gọ́fìmẹ̀ntì lè sọ̀rọ̀ olóṣì láàrin 5 days wọ́n lè sọ billionaire di olóṣì láàrin 5 days tí wọ́n bá wá ìsòsì lọ́rùn àbí tí wọ́n bá fẹ́ bàjá 5 days wọ́n sì sọ olówó billionaire wọ́n sọ di ẹni tí ó mọ̀ tọrọ jẹ ìyá gọ́fìmẹ̀ntì bó ṣe wá tó yẹn ó wá kéré nínú ìyá Ọlọ́run òun dàbí 1% ní 100 tọ́lọ́run máa fi jẹ yẹn ṣó ti yé ẹ wo gbogbo ẹ ẹ̀sán bọ̀ oníkàlùkù ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbogbo nǹkan bá ń ṣe káàró tọ́jú àti súnmọ́ ká sì mọ̀ pé gbogbo wa pátápátá gbogbo ara tábàwù ká máa dá ní kọ̀rọ̀ fúnra Ọlọ́run padà gbé sí gbangba o ẹni bá ń ba tèèyàn jẹ́ ní kọ̀rọ̀ àṣírí rẹ̀ ó padà tú ẹni tí ń rẹ́rìn sí yàn ní gbangba tí sì ń bayé ẹnìkan jẹ́ ní kọ̀rọ̀ Ọlọ́run padà tú sí gbangba àṣírí ẹlòmíì ara ọmọ ní ó ti tú ara ọmọ làṣírí ẹlòmíì ó ti tú ó bá mú jẹ gbé lónìí ẹ wúru ẹnìkan sì tó gbá bàbá àgbàlagbà létí ẹ rí i pé fúnra Ọlọ́run ló mú kì í ṣe pé èèyàn kankan ló mú kódà kì í ṣe ẹlẹ́dàá bàbá òun òṣùwọ̀n yẹn ti pé ni ó lè má ṣe èèyàn kó máa rò pé mo wà nípò kan èèyàn kò sí ní téèyàn kó ṣe fún mi èèyàn Ọlọ́run kò fẹ́ kábọ̀ òun kẹ́gbẹ́ lórí pé a fẹ́ dájọ́ a fẹ́ lòpò kò fẹ́ al-mulku lillah tabaraka alladhi biyadihi al-mulku Ọlọ́run nìkan ni àṣẹ authority ẹ mú ẹ pa ẹ dé ẹ túlẹ̀ ẹ fún ẹ gbà onìkan ló wà lọ́wọ́ ẹ kò sí lọ́wọ́ ẹ̀dá kan ìyẹn náà máa kọ gbogbo ẹ̀yin ọba lọ́wọ́ yóò máa kọ yín lẹ́kọ̀ọ́ jẹ́ fi bẹ̀rẹ̀ yà síbẹ̀ yẹn ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀yin ọba ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ nínú ọkọ̀ Ọlọ́run lẹ́yìn yájẹ́ yẹn nínú ọkọ̀ Ọlọ́run lẹ́yìn yájẹ́ ẹ wá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹni tẹ táàpù ńlá lára transformer rẹ̀ ó lágbára kó switch ẹ ó lè họ́fù ẹ òun ló họ́nù ẹ ó lè họ́fù ẹ padà ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tó wà nípò ọba kò deserve ẹ sọ ọmọlúwàbí nínú screening tó yẹ kó máa ṣe fún ọmọlúwàbí pátápátá tó dáa tó wà generous tó wà relevant tó wà responsible to the last length àwọn olóyè kan máa screening wọ́n máa fẹ́ fi hàn ìjọba kan béèrè lọ́wọ́ aráàlú pé ṣé ẹ fẹ́ abẹ́ ẹ fẹ́ kì í ṣe pé máa impose àwọn èèyàn lórí ẹwòrán kì í ṣe ìṣẹ̀lẹ̀ àbábáyà o ìṣẹ̀lẹ̀ àbábáyà lè ti wà ń bẹ̀ tá máa ní ó kò ní tiẹ̀ wájú ó lè jẹ́ pé láti bí ọdún 3 lẹ́nìkan ti sọ pé ó sì ṣe báyìí fún mi ó wà kò ní tiẹ̀ náà wájú ẹwù nǹkan ẹwù bọ́rọ̀ ti yíwọ́ salamu alaykum ẹwù bọ́rọ̀ ti yíwọ́ fún di eléyìí kọ́lọ́n kó dákun kó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa ìmọ̀ràn mi rèé o fún Abdulaziz fọ̀tò mo kàn gbàbẹ̀ ìyá ọ̀dọ̀ àwọn bá ní ẹ̀yin ọba ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kò wá ń ṣọba nìkan gbogbo ayé ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbogbo kò tẹ́ bá wà yín kọ́ là kọ́kọ́ bọ́ ọjọ́ba ìwọ kọ́ là kọ́kọ́ bọ́ ọjọ́ lóye ìwọ kọ́ là kọ́kọ́ kọ́ àbẹ́yà jẹ́ àjẹ́ ẹyẹ tiẹ̀ kọ́ ní kọ́kọ́ fò àwọn ẹyẹ kan ti fò tí ò lè fò mọ́ nàá àwọn ẹyẹ kan ti fò tó ẹgbẹ́ wọn lágbára kan ti fò ní 1 inches mọ́ ó ti rẹ gbogbo òye yẹn àwọn tó ti lu ayé rí
tẹ́ bá lẹ́lòmíì títí ń ṣe mọ̀ lágbájá yìí níjọ́ tó ń lo ayé tí sinmi ó tẹ̀lé ẹlòmíì ẹnìkan sọ fún mi lánàá tá à ń bọ̀ ńlọrin àwọn àjọ ń sọ̀rọ̀ ó ní gọ́vnà kan nínú àwọn tó ti ṣe gọ́vnà state kan ó ní wàláì kò rówó tí ó fi gba security tẹ̀lé ara rẹ̀ mọ́ ó ti kúrò ní gọ́ọ̀mẹ̀ntì pẹ́ o ó níbi tó ti ó ní tẹ̀yàn bá rí gẹ́ǹsì kó lè gbìyànjú ní 20,000 naira owó ẹ̀ tó pọ̀ jù ní 10,000 naira kí wàá nú àánú ayé òun yẹ̀yí ayé àtàwọn tí ń gbénú ẹ̀ ṣé n bá fẹ́ torí ẹ̀ para wa ni ẹ wo ọdún tuntun tá a ṣẹ̀ mú yìí ẹ wo iye tó ti ṣẹlẹ̀ ẹ wo iye tó ti ṣẹlẹ̀ láàrin January ẹ mọ iye àwọn èèyàn tó tún kú ẹ gbọ́ pé lágbájá kú tàmẹ́dó kú táwa ni ò lè kàn tá ni ò lè kàn ẹ wo ọdún yìí bí mo ṣe ń wo ọdún yìí gan ọdún ẹ̀san ni ó jẹ́ ọdún tún àṣírí tí ó tú àwọn èèyàn láṣírí gbogbo tẹ́ bá bò pamọ́ ó tú wọn láṣírí mo fẹ́ nígbà mo fẹ́ láwo mo fẹ́ farun wájú papọ̀ mọ́ ti pakọ̀ ìwọ ló fẹ́ ṣe lé ìwọ ló fẹ́ ṣe tọ̀hún ó ń fara pamọ́ jẹ ẹgbẹ́ ẹgbẹ́ rẹ̀ ń yà gbogbo ẹ̀ pátápátá lọ́lọ́run fẹ́ béèrè lọ́kọ́ wa ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kò sí nǹkan kan tá a bá ti díjú tá a sùn àmọ́ nǹkan kan mọ́ ẹni tó bá jí ó kan wà fortunate ní bá a ṣe jí láàárọ̀ yìí gan àwọn fortunate ni kò dá wa lójú lálẹ́ àná gbàtà fẹ́sùn káàjì àkànbẹ́ lọ́nkú ẹlọ́ndà kún jájí o ó lè má gbà á kán ní àwọn tó ti ẹlòmíì ti kú sínú ilé ìsìn àwọn ọtí mọ̀ kó ti kú ó ti kú sínú ilé látàlẹ́ àná táwọn mọ̀ kó ti kú wọ́n sin ẹlòmíì láàárọ̀ yìí wọ́n sin ẹlòmíì rọlẹ́ yìí alẹ́ òru náà máa fi sin ẹlòmíì bọ́ bá ṣe ń sin ẹlòmíì lọ́wọ́ ẹlòmíì tún dákẹ́ ń bò míì kí ni problem wa ẹ já ṣe sùúrù ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ salamu alaykum wa rahmatulahi wa barakatuh.